àti wáyé ẹ̀dá ọwọ́ Ọlọ́run ló wà àti padà gan ọwọ́ Ọlọ́run ló wà torí pé Ọlọ́run tó fi rú wa lójú òun lòun àgbàlagbà nílẹ̀ Yorùbá ṣe máa ń pòwe wípé aláboyún mọṣù kò mọjọ́. Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta ó ti ń lọ gbé àgbo ọ̀gẹ̀dẹ̀ òun àti ọ̀bọ láńgídò ni wọ́n jọ ń gbé báyìí ó wá ń ké gbàǹjarè síta pé kí n Dr. Saheed Òṣùpá ẹ dáríjì òun bàbá wa Alufulani ẹ dáríjì òun irú òníṣọmọ lọ́wọ́ òun mọ́. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn ó tún ṣe é de kan tún gbé wá fún yín pé Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ sì bá wa like ẹ bá wa share kẹ́ sì bá wa comment sí abẹ́ àwọn fọ́nrán wa ojú tí ẹ fún wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri ní gbogbo àgbáyé a ní káàkiri pé a kú ọ̀sẹ̀ tuntun lágbára Ọlọ́run ọba ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí nínú oṣù kìíní ọdún 2026 ọ̀sẹ̀ tuntun yìí á tù wá lára a ò ní rí wàhálà bẹ́ẹ̀ sì ni a ò ní rí ìdààmú ẹ jẹ́ ká máa ṣe àmì sí abẹ́ comment section gbogbo àwa olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá Olúfimọ one mátàgbàmọ́lẹ̀ ọba orin Fuji àkí gbogbo wa pé lágbára Ọlọ́run ọba o wàhálà àti ìdààmú kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa ẹrù tí alábìàmọ kì í tú wọn kú ní gbé kára mọ́lé èèyàn burúkú àní bá a ṣe papọ̀ ẹni máa kú tẹ̀nítọ́la àní bá a ṣe papọ̀ kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni wípé ọ̀rọ̀ Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta àfa èké àfa báàlì tó fún King Dr. Saheed Òṣùpá ní déètì wípé ọjọ́ kẹwàá oṣù kìíní ọdún 2026 òun ni King Dr. Saheed Òṣùpá máa jáde láyé Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún pé Saheed Òṣùpá ó máa jáde láyé tí àwọn olólùfẹ́ wọn sì jáde pé padà a kì í ro ikú sẹ́ni tó ti ga o a ò gbọ́dọ̀ sọ pé tẹni tó ti dá kó bàjẹ́ a ò gbọ́dọ̀ sọ wípé èèyàn tó ti wà lókè kó wá sísàlẹ̀ a ò gbọ́dọ̀ fọ ẹni tó ti ń lọ sókè ká fà sẹ́yìn ká sọ pé nítorí pé tọ̀dọ̀wò tí ì da lágbára Ọlọ́run ọba tọ̀dọ̀ oníkálukú wa da ẹ máa ṣàmì sí abẹ́ comment section kí ló jẹ́ kí n tún mú ọ̀rọ̀ yẹn wálé nínú fọ́nrán tí Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta tó ṣe jáde nígbà tí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n wà lọ sílé ó ṣe fẹ́ràn kan tó jù síta tó sọ wípé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ní òun sá lọ òun ò sá lọ o àárín wọn lòun wà kódà nígbà tí wọ́n pe òun ní kó ṣe fídíò kọ̀. ìsálọ̀bì kankan o gbogbo àwọn tó wá mi wá lánàá àárín wọn ni mo wà báyìí àárín wọn lè ní Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta wà tí mo dúró bí mo sì dúró ní tí wọ́n wá mi kiri táàjọ rìn tí ń rìn lọ tí ń rìn bọ̀ láàrin mi àtàwọn mọ̀lẹ́kà mi tí ń rìn lọ àtàwọn mọ̀lẹ́kà ọlọ́pàá mẹ́ta ìrìn lọ ìrìn bọ̀ láàrin wọn báyìí wọ́n á pè mí wọ́n mẹ́sẹ̀jì mi mo ní ẹ ṣe fídíò kọ́ọ̀lù ẹ̀ka ẹ lè mọ̀ pé èmi ọlọ́pàá mẹ́ta àárín yín ni mo wà àárín wọn ni mo wà ó rí mi wọn ò lè ṣe fídíò kọ́ọ̀lù wọn ní kámẹ́rà fóònù àwọn ò tún dá. nígbà tó tún wá yá ó tún wá ṣe fọ́nrán mi tó sọ wípé King Dr. Saheed Òṣùpá kó sọ fún àwọn èèyàn tí wọ́n ń wá wọn káàkiri pé kó má wo òun káàkiri o nítorí pé kó má lọ dáràn sí King Dr. Saheed Òṣùpá lọ́rùn. King Dr. Saheed Òṣùpá àwọn pípù yìí ó pààyàn sí lọ́rùn àwọn pípù yìí ó ṣèyàn léṣe sí lọ́rùn àwọn bọ́ìsì yìí wọ́n nẹ́yìn ilẹ̀ ní káwọn ọmọ owó èmi Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta kiri wọ́n nẹ́yìn ilẹ̀ ní káwọn mú èmi Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta tí wọ́n bá mọ̀ mú èmi Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta àbí tí wọ́n ṣe èmi Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta tí wọ́n ṣe mí léṣe ọ̀run yín yọ wá orúkọ yín náà ni wọ́n máa bo orúkọ yín jẹ́ ẹ má jẹ́ kó pààyàn sí lọ́rùn ẹ má jẹ́ owó ṣèyàn léṣe sí lọ́rùn ihun tí Ọlọ́run fi hàn mí òun ni mo jẹ́ nítorí pé àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ ó lè jọ pé òun ní bí gbogbo èèyàn nínú àgbékalẹ̀ bó sì gbé kalẹ̀ àmọ́ bára sí ta mí
torí inú ẹni tó nífẹ̀ẹ́ yín jù King Dr. Saheed Òṣùpá ẹni tó nífẹ̀ẹ́ yín jù èmi Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta ni. ṣùgbọ́n mo wá jáde mo wá sọ pé kò ṣe bẹ́ẹ̀ o. King Dr. Saheed Òṣùpá ọ̀mọ̀wé paramu ni wọ́n. ẹni tí orientation ẹ̀ tó pé òun ni King Dr. Saheed Òṣùpá. ẹni tó kàwé ẹni tó gbé ọkàn lé Ọlọ́run ni. tẹni tó yẹ pé ó mọ̀ wípé àti wáyé ẹ̀dá ọwọ́ Ọlọ́run ló wà àti padà gan ọwọ́ Ọlọ́run ló wà torí pé Ọlọ́run tó fi rú wa lójú òun lòun àgbàlagbà nílẹ̀ Yorùbá ṣe máa ń pòwe wípé aláboyún mọṣù kò mọjọ́ Ọlọ́run ló mọjọ́ tá a máa wá sáyé Ọlọ́run ló máa mọ̀gbà tí a máa padà. mo wá sọ fún Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta wípé kì í ṣe bẹ́ẹ̀ o. àwọn olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá àwọn olólùfẹ́ ọba orin àwọn olólùfẹ́ mátàgbàmọ́lẹ̀ àwọn olólùfẹ́ Olúfimọ́ one ló ń wá ẹ̀ka káàkiri Saheed Òṣùpá kò rán ẹnì kankan níṣẹ́. ṣùgbọ́n nǹkan tó wá mú mi tí mo fi jáde wá láti wá sọ̀rọ̀ lónìí òun ni wípé ẹ kúkú mọ̀ pé àwọn àgbàlagbà máa ń pòwe wọ́n á ní ẹni tó bá jẹ́ ọmọ lẹ̀ẹ́lẹ̀ tí wọ́n bá gbé sórí bẹ́ẹ̀dì ààyíbọ́. Àlùwáràkí ilé ẹ̀ ni mò ń ṣòfin yín lẹ́gbẹ̀ẹ́ yìí gẹ́gẹ́ bí ìmáàmù kan láti Ìjẹ̀bú tí wọ́n sọ wípé ó ń wá fẹ́mọ́ọ̀sì ni ó ń wérò sórí péèjì ẹ̀ ni. ẹ wo ilé Àlùwáràkí ilé tí omi ti mu tán tó mánéjì. ó wá ń sọ nínú fídíò yẹn wípé òun ti sá kúrò lé o agbo ọ̀gẹ̀dẹ̀ lòun lọ gbé o. gbogbo ẹ̀yin fáǹsì King Dr. Saheed Òṣùpá ẹ dákẹ́ foríjì mi ẹ dákẹ́ ṣàánú mi ẹ dákẹ́ bá mi bẹ̀ King Dr. Saheed Òṣùpá kó má bínú ẹ bá mi bẹ̀ Àlìfùlà bá Àlìfùlà ní kó foríjì mi o kó má bínú ẹ dákun irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ọmọdé mẹ́kọ̀ọ́jẹ́ kó mọ̀ra lọ́wọ́ o. gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi pátápátá ẹ dákẹ́ yọ́nú sí mi ẹ foríjì mi o. gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi pátápátá ẹ dákẹ́ yọ́nú sí mi ẹ yọ́nú sí mi Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta o. ẹ foríjì mi ẹ dákẹ́ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ ṣàánú ọlọ́pàá mẹ́ta ẹ ṣàánú Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta o. mo ti dọmọnú ọ̀gẹ̀dẹ̀ mo ti dọmọnú gbó inú ra ni mò ń sùn ẹ dákẹ́ ṣàánú mi o. mi lè rìn níta mọ́ woro sí woro náà àgbẹ̀dẹ mo ń rìn kí gbogbo inú gbó àgbẹ̀dẹ mo ti mọ̀ báyìí mi àtàwọn ọbọ̀ lájọ́ ń jọ ọ̀gẹ̀dẹ̀ inú gbó ti sú mi ẹ dákun mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ rò ní wáyé mọ́ o. King Dr. Saheed Òṣùpá bàbá wa Àlìfùlání àti ẹ̀yin àgbààgbà nínú ẹ̀sìn mùsùlùmí Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta ó ti ń lọ gbé agbo ọ̀gẹ̀dẹ̀ òun àti ọ̀bọ láńgídò ni wọ́n jọ ń gbé báyìí. ó wá ń ké gbàǹjarè síta pé King Dr. Saheed Òṣùpá ẹ dáríjì òun bàbá wa Àlìfùlání ẹ dáríjì òun irú òníṣọmọ lọ́wọ́ òun mọ́ inú agbo ọ̀gẹ̀dẹ̀ ni òun gbé. Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta ó ti di ọmọ ìyá ọ̀bọ tó ń bá ọ̀bọ gbé agbo ọ̀gẹ̀dẹ̀. bàbá wa Àlìfùlání ẹ̀yin àgbààgbà nínú ẹ̀sìn mùsùlùmí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́hun kí nìkan tí a fẹ́ ṣe sí ọ̀rọ̀ Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta báyìí torí pé ó ti ń ké gbàǹjarè. ẹ jẹ́ ká máa sọ gbogbo èròǹgbà wa sí inú comment section wa lágbára Ọlọ́run ọba ànírí wàhálà àkóníbo lórí burúkú dòwò papọ̀ òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ máa tẹ̀lé wa kẹ́ ẹ máa bá a pé ojú tẹ fún gbọ́ wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di ire o.